ìjà tó wà láàrin Funny Thinker àti Ìgbòho lẹ ti parí yẹn kó padà sí yín lẹ́nu aláàjì yànmàyànmá aláàjì èèyàn òṣì èèyàn òfò èèyàn ọ̀yà àgbàyà aláàjì balẹ̀jẹ́ aláàjì dàlúrú aláàjì ẹni bí tí pọnmọ́re balùwẹ̀ ẹni ègbé ẹni òfò. mo kí yín ẹ̀yin lólùfẹ́ gbé mi débẹ̀ mami Yèyé Dára wọ́n jáde sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Funny Thinker àti àfáà tó lóun parí ìjà láàrin olóyè sífólóyè Sunday Igboho àti Funny Thinker wọ́n fọ̀rọ̀ gba àfáà yẹn lórí ẹ wo nǹkan kẹfìdílé wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ nípa kábíyèsí wa bàbá wa Ládọjà pẹ̀lú sífólóyè Sunday Igboho náà ẹ wo nǹkan kẹfìdílé kí wọ́n fi ti gbéyàwó ọ̀rọ̀. kí challenges gan àwọn nǹkan tó bá le kókókó yẹn mo fẹ́ mọ̀ nǹkan tó gbénú pinni yẹn gangan mo fẹ́ mọ̀ nǹkan kí ló gbénú ẹ̀ tó ń dún mọ̀húrú kó bọ́ síta kó wá panijẹ bó bá máa panijẹ bí ó bá dẹ̀ léèyàn pajẹ kó bọ́ kó wá bí wọ́ sí kó wọ̀ sí kó wọlẹ̀ bí àrá. ọkùnrin ni Ìgbòho jagunjagun ni wọ́n bí pẹ̀lú ẹ̀ ní líle ní ó kàn jẹ́yàn kan tó dẹ̀ pé ó ríra ẹ̀ control ni líle bí ọ̀rọ̀ ẹnu ẹ̀ bí ogun ìwà ẹ̀ bí ogun jíjẹ mímu wíwẹ̀ sísín ṣoríṣiríṣi a máa gbé ni lára Yorùbá ẹjẹ agbọmọ Tinubu ẹ má jà torí àwíjàre kí tọ́tán lẹ́nu gbogbo wa la mọ̀ wípé àwọn kankan wà tàbí àwọn sára ó máa gbé ẹni you know àbí ṣe fẹ́ expect wípé gbogbo báwọn èèyàn ṣe ń lọ tóun náà lọ sáàrin àwọn èèyàn tí wọ́n fara rò tán ṣoríṣiríṣi inú ọmọ èèyàn nìkan ń gbé ìka gangan tá à ń pè ní ìka wa ní ìka àìmọye tá dìídì fi nǹkan sára ṣoríṣiríṣi tá lóun fẹ́ lọ kí òun fẹ́ lọ bá ṣàjọyọ̀ nínú ilé ẹ̀ wípé ó gba freedom ṣùgbọ́n tó fẹ́ lọ hàn léèmọ̀ gbogbo oríṣiríṣi nǹkan kì í ṣe wípé bí yàtọ̀ ló jẹ́ èèyàn mi pé àmọ́ ń defend ẹ̀ bó bá jẹ́ ẹlòmíì ó ti máa sọ ní máa sọ a ti máa mọ òtítọ́ nǹkan ṣùgbọ́n a gbójú kúrò bí a ní fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ torí kí a lè báyé kíní yẹn jẹ́ àbí kò yé wa fún àǹfààní àwa tí a ò mọ̀ wípé politician pọ́nbélé òun ni ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ó dà ìṣẹ̀bẹ̀ rí ìkan lára àwọn boys Gani last video mi ò replay mi ò torí time wa mo ti delete ẹ̀ kúrò níbí bọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa rí fídíò ẹ̀ torí ó circulate gan ó dẹ̀ dọ́dọ̀ òòṣà tí ẹni yẹn wọ kakí ó dẹ̀ pọ́n ní UK ló wà mí mọ country tó wà ní abroad níbí wọ́n jẹ́ kó yé mi wípé ẹni yẹn wá sọ̀rọ̀ wípé yo Ìgbòho bàbá Ládọjà ẹni yẹn pé bàbá Ládọjà pé bàbá Ládọjà wọ́n ní Ìgbòho ẹnu ìgbà tí Ìgbòho gba freedom tó ti dé Ìbàdàn sí ìyẹn lẹ́nu February kìíní kan ti ṣẹlẹ̀ ó ti ní àwọn ará Ìbàdàn lára ó ti gbowó oríta àwọn ọlọ́kadà àwọn oníkẹ̀kẹ́ márúwà nǹkankan àti fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ rò wípé tó já sí wípé ní ìgbà tí Ìgbòho darapọ̀ mọ́ Yorùbá Nation lẹ́rò wípé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé bá mi tẹjú mọ́ ojú screen kó bá mi wò ó rí bá mi tẹ ojúmọ́ ibi tó ti ń wò mí tí mo ti ń sọ̀rọ̀ yìí kó bá mi ṣe kí ni kó bá mi wò ó rí ta ló rí tí ibi tí àrò rẹ́ẹ̀dì tó wà yẹn ibi tí mo fi kíní mouse sí Ìgbòho nìyẹn nínú súùtù Olúbàdàn of our time rèé former senator Ládọjà former governor Ládọjà kan tó ṣèwádìí Olúbàdàn tí wọ́n máa jẹ gbó tó máa jẹ tọ́tọ́ máa jẹ títí máa pẹ́ lórípò bàbá wọn ṣó rí picture yẹn ni ṣó jọ new picture tó jẹ́ 10 years to this time lójú ẹ̀ ṣé picture yìí jọ picture 10 years ago lójú tiẹ̀ ó rí Ìgbòho bí ni ó rí bóyá yóògì dànù bí ni kan imagine how old tó máa jẹ́ bí wò wọ́n lẹ́yìn former senator former governor Ládọjà Olúbàdàn wò wọ́n lẹ́yìn Ládọjà wo Ìgbòho wo bàbá Ládọjà wo security wo gbogbo ẹ̀ lẹ́yìn wọn wo Ìgbòho ìyẹn mò ń ṣe àlàyé ilé fún àǹfààní ẹ̀yin tẹ́ rò wípé ìgbà tí Ìgbòho darapọ̀ mọ́ Yorùbá Nation lẹ́sẹ̀ mọ́ má lọ join politics ò dáa inú politics ló ti ń jẹ ló ti ń mu ló ti ń gbé ló ti ń wẹ̀ kó tó darapọ̀ mọ́ Yorùbá Nation ó ti wà ń bẹ̀ nìyẹn títí láéláé bóyá máa jẹ́ nìyẹn Ìgbòho kì í ṣọmọ kékeré àgbókọ́rùn roko tá a kan rò wípé bóyá àwa la ṣẹ̀ṣẹ̀ máa kọ ọ̀rọ̀ tó máa sọ ìgbésẹ̀ tó máa gbé bó ṣe máa mí bó ṣe máa sùn bó ṣe máa jí
ó mà ga o Ọlọ́run. Ìyá ńlá kankan ò gbé Ìgbòho ṣánlẹ̀ débi tí kékèké tí ó gorí ẹ̀. Ṣé ti rí? Ṣé rí wọn? Ta lélẹ̀? Ta lẹ rí tó mú fìlà dẹ tó ń dé fìlà yìí? Ta lẹ rí tó wà lẹ Ìgbòho ibi arrow red yẹn? Ta lẹ rí? This is Ìgbòho. Ta lẹ rí tó dé fìlà tó wà lẹ́yìn wọn? Kẹ́ lè mọ̀ wípé látàyè OG before IG ló ti ń ṣe politics. Àwa kọ́ la ṣẹ̀ṣẹ̀ máa wá kọ ibi tó máa rìn sí, ọ̀rọ̀ tó máa sọ, ohun tó máa wí. Ẹ má jẹ́ kí àwọn kan tí wọ́n jọ ń ja ìjà tó ń bẹ̀rù wípé torí wọn ò mọ̀ wípé ó máa rí freedom gbà ń sìn, tí bó ṣe wá dé tó wá ní wọn lára tí jìnnìjìnnì ti bọ́ mọ́jọ́ wọn. Ẹ má jẹ́ kán máa pòkọ̀ ìbànújẹ́ fún yín online. Ní ìgbà tí irú bọ̀bọ̀ tó wọ kakí tó ń sọ wípé bàbá Olúbàdàn o yo ẹ̀wọ̀n ní ẹnu ìgbà tó dé kìnnìkan ẹ jọ̀ọ́ ṣé ó sọ a lot of things bí ẹni wípé Olúbàdàn ò mọ Ìgbòho. Ó ní kí Olúbàdàn yẹra fún Ìgbòho pé máa ń ba kinní kan jẹ́ ni ó máa ń ṣe gbó máa ń ṣàwo. Tá a bá wá ń sọ àwọn ọ̀rọ̀ fún yín tá à ń ṣe àwọn àlàyé ẹ jẹ́ kí n sọ tèmi, tí mo bá wá ń sọ ọ̀rọ̀ fún yín tí mò ń ṣe àwọn àlàyé kan fún yín. Èmi ò lọ́tà nílẹ̀ Yorùbá, mo máa ń sọ ti tomorrow ti eternity. Onílẹ̀ ò fàyè ẹgbà mí tó o bá ṣèkà sí mi, onílẹ̀ lábá mi dá ẹlẹ́jọ́ torí iṣẹ́ tó rán mi lèmi gbé dání tí mò ń ṣe. Ìwọ ló wá gbógun tì mí, èmi kọ́ physically o rò pé mi ló ń gbógun tì, èmi kọ́ ẹni tó rán mi níṣẹ́ ló ń gbógun tì. Tí ogun bá wá ń jà ẹ́ tó ń from one problem to the other, ibi tí ò yẹ kó ronú sí ló máa ronú sí. Ó dẹ̀ nímọ̀ wípé ìwọ gangan ló lọ ń wá wàhálà fúnra ẹ̀. Ronú lẹ́ẹ̀mejì, wo yan lẹ́ẹ̀mejì kó tó gbógun tì láyé. Ilé ayé deep, gbogbo wa lájọ èèyàn tá máa ń ríra wa, ṣùgbọ́n be careful, ohun tó ń gbé inú oníkálùkù ó yàtọ̀ síra wọn. Ní ìgbà tí ọmọ Gani sọ wípé Olúbàdàn ò mọ Ìgbòho, kí ni mo fẹ́ fàyọ láàrin yẹn ni wípé tá bá ń sọ fún yín wípé Ìbà Gani wọn ò fẹ́ kí ẹnu mìíràn kó tún dún nílẹ̀ Yorùbá, ìyẹn làwádẹ ń kọ̀ fún wọn wípé ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo, ẹ̀yin nìkan kọ́ lọmọ Yorùbá. Àwọn òríjìnà ọmọ ọkọ ilẹ̀ Yorùbá àsìkò ti tó fún wọn láti farahàn, torí gbogbo ọ̀nà ni wọ́n ti lé òríjìnà ọmọ ọkọ ilẹ̀ Yorùbá sẹ́yìn. Àwọn apá kẹfún apá kò sùn, àwọn ni wọ́n take over gbogbo ibi tí ó yẹ kí ọmọ ọkọ Yorùbá kí wọ́n kọ́ ṣáájú. Àwa la máa jà fúnra wa, àti wípé òríjìnà ọmọ Yorùbá gan ò fi bẹ́ẹ̀ pọ̀ lọ títí mọ́. Àdàmọ̀dì ló pọ̀ jù wá lọ́sìn. Àwọn àdàmọ̀dì, àwọn òdẹ̀kọ̀, bí nǹkan bá bàjẹ́, bí ẹni tí bá dàrú kókó wọn because ọmọ àlè ni wọ́n. Tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀, ẹ wo ìgbà tí Chief Igboho tí wọ́n kó àwọn èèyàn ní last year, tí wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá Láàfin Ọ̀wádé, títí láíláí la ó máa sọ. Eléyìí mi ò fi tàbùkù bàbá Láàfin Ọ̀wádé àbí ọmọ Ọ̀yọ́, ohun tó ṣẹlẹ̀ lájọ ń sọ. Ṣùgbọ́n tí mo bá ń ṣe àwọn àlàyé fún ẹ̀yin fáǹsì mi, kẹ́ lè máa mọ̀ wípé I don't just come out to come and give you, to come and tell you lies or whatsoever, just in the name of Momoroso. No. If I do not have something tangible, wàláhì máa jókòó mi máa máa ṣe fàájì mi. Mo dẹ̀ lè wá kí sọ pé alẹ́ ìfẹ́ la fẹ́ ṣe o. Kẹ́ lè mọ̀ wípé Ìbà Gani ló ti tẹ́lẹ̀ ọ̀dọ̀ Aláàfin Ọ̀wádé ṣáájú kí Ìgbòho tó débẹ̀ pẹ̀lú àwọn èrò tó kó lọ. Ìbá jẹ́ wípé Aláàfin gan mọ̀ wípé bí ọ̀rọ̀ ṣe máa rí ni, and I can bet it pé ìwà tí wọ́n wù sí Ìgbòho lọ́dún náà wọn ò ní ìwú, torí kò séèyàn tán lè ṣe nǹkan tí Aláàfin ṣe fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho àti gbogbo àwọn àlejò tó tẹ̀lé lọ títí láíláí. Ó bá jẹ́ èmi mi ní gbàgbé, bí ayé bá ń jẹ́ ayé. Ẹ̀rọ tí pẹ́jọ jọmọ Ọ̀yọ́ kan náà. Ìbà Gani ti tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ibẹ̀ tán jẹ́. Àwọn boys wọ́n kó àwọn boys OPC síbẹ̀. Ó ń jẹ́ kó yé Aláàfin Ọ̀wádé wípé kó má fàyè gbàgbó pẹ̀lú àwọn tó ń tẹ̀lé àwọn rífrafu ní o, àwọn ọmọ tó ń níláárí, àwọn kinní kan, wọ́n máa bà lórúkọ jẹ́, wọ́n máa di Ìgbòho máa sọ̀rọ̀ sọ, ó máa jábọ́, ó máa dá wàhálà lẹ́sìn lọ́rùn and all this thing. Hence, ẹ rí gbogbo treatment tí Aláàfin Ọ̀wádé tó fún Ìgbòho ní last year. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ́dẹ̀ tún yìí sọ wípé kí ló lọ bá ọ̀dọ̀ àwọn àgbààgbà, kò sí kankan táwọn bá lè ṣe. Tá bá ń bá yín sọ ọ̀rọ̀, tá bá jọ ń sọ àwọn ọ̀rọ̀, ẹ máa listen, ẹ máa farabalẹ̀, ẹ má jẹ́ ká máa ṣe ọ̀tẹ̀ ju bó ṣe yẹ lọ. Ọ̀tẹ̀ tí Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá láìkì, ó ti jẹ ìfun àti ẹ̀dọ̀ wọn débi wípé kò ń jẹ́ kẹ́ rí nǹkan tó yẹ kẹ́ rí, kò ń jẹ́ kẹ́ gbọ́ nǹkan tó yẹ kẹ́ gbọ́, because ó ti yìí ti àti yẹn rọ̀. Yàgò fọ́tẹ̀.
ìgbà tá à ń sọ ọ̀pọ̀lọpọ̀ sọ wípé irọ́ ni okay ọ̀rọ̀ tí brother tó wọ kakí yẹn èèyàn Gani ni everybody ló mọ̀ ọ́n tó wọ́n advice Olúbàdàn wípé Olúbàdàn kó ṣọ́ra fún Ìgbòho that means to say ó jẹ́ kó yé Olúbàdàn wípé Olúbàdàn ò mọ Ìgbòho irú èèyàn tó jẹ́ just the same way tó ṣe lọ poison mind Aláàfin Ọ̀wọ̀ Adé lánàá ṣé mọ̀ pé Aláàfin Ọ̀wọ̀ Adé wọ́n tutù wọ́n fresh wọ́n mọ many things èyí tó yẹ kí àwọn náà kí wọ́n rí ara fi balẹ̀ láti wojú ilẹ̀ láti pe àwọn èèyàn pé ǹjẹ́ bọ́rọ̀ ṣe rí lélẹ̀ àbí ṣó rí bẹ́ẹ̀ àbí ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ nǹkan kan báwo ni kì í ṣe àwọn náà ò bẹ̀ṣù bẹ̀gbà wọ́n gbé parí straight bí wọ́n ṣe po ẹ̀kọ́ yẹn fún wọn làwọn náà ṣe deliver ọmọ Tápà wá ń kọ́ yín sí ọmọ tá ẹjọ́ jẹ́ ọmọ Ọ̀yọ́ nítorí wípé ẹ ti fún ní oyè lọ́yọ̀ọ́ the same oyè tán fi lọ Ìgbòho tó lóun ò fẹ́. àlàyé tí mo ṣe láàrin yẹn mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gẹ́ẹ̀tì mi dáadáa kẹ́ lè mọ̀ wípé tí mo bá sọ nǹkan fún yín ẹ má yírí ẹ̀ gbàgbé àwọn nǹkan tó ń sọ káàkiri tá máa bara wọn lórúkọ jẹ́ àdára má dá lóhùn onírọ́ ni o oníkíní kan ni o at least ó jọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ti wà pẹ̀lú mi ọ̀rọ̀ mélòó ni mo ti sọ fún yín tí ẹ bá bẹ́ẹ̀ tí èèyàn kan bá wá sọ fún yín pé dára ọ̀rọ̀ tó bá sọ ẹ má dá lóhùn pé kíní ṣó ti lélẹ̀ tí mo fi parọ́ fún yín ni ìbàjẹ́ ènìyàn ò dá nǹkan kan lọ́dọ̀ ti tèmi bí ọ̀rọ̀ bá ṣe rí mo ṣe máa sọ ní ìgbà tí wọ́n ti poison mind Aláàfin Ọ̀wọ̀ Adé tó ti wà successful ìyẹn ló tún fún wọn ní god láti wò wípé ẹjẹ́ àṣẹ the same thing fún bàbá Olúbàdàn wọn ò rí àyè nítorí Ìbà Gani ìyẹn àwọn rí àyè láti lọ rí Aláàfin láti jọ jókòó àbí kọjọ sọ̀rọ̀ lórí fún kọjọ kó advice ara pé kinní kan ṣùgbọ́n orí ọ̀fẹ́ yẹn ò sí fún Ìbà Gani láti penetrate lọ sí ọ̀dọ̀ Olúbàdàn bàbá Ládọjà bí wọ́n Ìbà Gani ṣe penetrate lọ sí ọ̀dọ̀ Aláàfin hence ńṣe ni Gani Adams ìbá tún lọ sí ọ̀dọ̀ Olúbàdàn the same thing bó ṣe poison mind Aláàfin Ọ̀wọ̀ Adé náà bá tún poison mind Olúbàdàn ṣùgbọ́n kẹ máa wò wípé náà kì í ṣe tiẹ̀ kó má fàyè ọpẹ́ sílẹ̀ ìwọ náà tún tẹjú mọ́ picture tí mo tó ń wò lójú screen níbi tó ti ń wò mí kò wo ọdún tí Ìgbòho ti ń tẹ̀lé bàbá Ládọjà former senator Ládọjà former governor Ládọjà the present Olúbàdàn of our time wo picture yẹn kó o wò dáadáa without anybody telling you anything further kó o lè mọ iye ọdún wo ló rò wípé Ìgbòho ti ń tẹ̀lé bàbá Ládọjà kí ọmọ Ìbà Gani Adams torí wọ́n fẹ́ bà Ìgbòho lórúkọ jẹ́ ṣàfẹ́ lé gbogbo èèyàn ní sàkání ẹ̀ torí orogún òwò tó ń bá ṣe ìgbà tí wọn ò wá rí oore ọ̀fẹ́ tí Gani Adams ò ní oore ọ̀fẹ́ láti penetrate láti lọ poison mind Ládọjà against Ìgbòho bó ṣe succeed lọ́dọ̀ Olúbàdàn lọ́dọ̀ Aláàfin of Ọ̀yọ́ òun ló mú kán gbé iṣẹ́ yẹn fún bọ̀bọ̀ oníkakí yẹn ní UK àbíbọná ló wà tó ń advice bàbá Ládọjà ẹ yà fún o ẹ mọ Ìgbòho ó máa ń ṣe gbá ó máa ń ṣàwo ó máa ń ṣe kinní kan ṣé ọmọ oníkakí àbí Gani Adams ló ṣẹ̀ṣẹ̀ máa wá máa sọ story ṣe Sunday Adéyẹmọ Ìgbòho fún bàbá Ládọjà irú èèyàn tí Ìgbòho jẹ́ the same senator former governor president Olúbàdàn tó jẹ́ pé ọwọ́ wọn ni Ìgbòho dàgbà sí tí wọ́n ti jọ rin ìrìn tó ní agbára nínú ayé bóyá o ti gbọ́ story kan tó ṣẹlẹ̀ ìdán kan tó ṣẹlẹ̀ ní Àkúrẹ́ lọ́dún náà lọ́hùn ní ìgbà ayé bàbá Ọbásanjọ́ ibo ni Gani Adams wà nígbà yẹn láti wá stand fún bàbá Ládọjà Ìgbòho ni bàbá ló ń bá bàbá Ládọjà rìn bí ẹ ò tí gbọ́ story yẹn lọ wá story yẹn ìdán kan ṣẹlẹ̀ during the time bàbá Ọbásanjọ́ regime àti senator Ládọjà ní Àkúrẹ́ lálálù lọ́dún náà lọ́hùn kùtùkù wú bóyá ẹ ti gbọ́ bóyá ẹ dẹ̀ tí gbọ́ mo kàn ń ṣe àwọn àlàyé kẹ́ lè mọ iye ọdún tí Ìgbòho ti wà pẹ̀lú bàbá Ládọjà tó ti wà lóyà pẹ̀lú wọn tó ti gbà fún bàbá Ládọjà tó ti gbà wọ́n gẹ́gẹ́ bí bàbá tó ti rí wọn bí father figure tó ti gbà wọ́n gẹ́gẹ́ bí aṣáájú àti everything tẹ́ ẹ bá wá rí wọn ní last year tí wọ́n lọ sọ́dọ̀ bàbá Ládọjà tí wọ́n dọ̀bálẹ̀ gbalaja tán di ẹsẹ̀ bàbá Ládọjà mú bí wọ́n ṣe di ẹsẹ̀ Ọ̀ọ̀ni mú àti gbogbo àwọn ọba ọ̀pọ̀lọpọ̀ á máa rò pé ìgbà àkọ́kọ́ ni àbí kò ń ṣe ìgbà àkọ́kọ́ ọmọ sí bàbá ni ẹ̀ẹ́dẹ̀ rí wípé àwọn olórí bàbá Olúbàdàn ẹ̀ rí bí wọ́n ṣe wẹ́kọ̀mù Ìgbòho bí wọ́n ṣe ń so mọ́ bó ṣe ń
fà lọ bó ṣe ń ṣoríṣiríṣi because wọ́n ti jọ wà tipẹ́tipẹ́ cordial relationship tó tight òun ni wọ́n ti ní àwọn olórí Olúbàdàn gbogbo wọn ni wọ́n ṣe kí ni o ni wọ́n ti mọ Ìgbòho tó ti gba Ìgbòho látọdún tó ti pẹ́ gẹ́gẹ́ bí ọmọ wọn so tó o bá ṣì ní máìdí pé Ìgbòho má bá wọn sọ̀rọ̀ politics má dá bí politics ṣe máa ń lọ nìyẹn mo kàn ń try láti jẹ́ kí máìdí yín wálẹ̀ torí tẹ́ bá sọ wípé ọ̀rọ̀ tí Ìgbòho sọ lásà lórí ọ̀rọ̀ kan máa wá campaign bóyá ètò nígbọ̀n nǹkan míì tó similar to that àbí tó tún worst jù yẹn lọ ẹ̀tú yìí máa gbọ́ tá a bá ṣe ń dójú ẹ̀ tó bá ṣe ń gbóná jẹ́njẹ́n lẹ máa gbọ́ oríṣiríṣi let me prepare your mind down torí mi ò like kí kọ̀ọ̀kan ṣe yín just the same way I did ní ìgbà ọ̀rọ̀ ní last year almost 2 years nígbà tí mo bọ́ síta lórí live show tí mo sọ fún yín wípé Yorùbá nation ò lè kú iṣẹ́ yẹn ń tẹ̀síwájú ṣùgbọ́n lásìkò yìí ó pause ọ̀pọ̀lọpọ̀ yín bínú Dára ó ti kẹtàn Dára ó ti látàn Dára this Dára dà èpè èébú everything kò sí ìkọ́tẹ́ ṣe mo ti gbọ́ ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nation tí wọ́n bú mi nígbà náà lẹ́nu ọjọ́ mẹ́ta rí lára àwọn mídíà Yorùbá nation táwọn náà sọ wípé ní àsìkò yìí o Yorùbá nation náà ti pọ̀ sí o ibi tí Ìgbòho bá lọ la máa lọ ṣebí nǹkan tí mo sọ fún yín ní ìgbà wo almost over a year ago tí mo ti sọ àwọn ṣẹ̀ṣẹ̀ wá sọ fún yín nísìn ní ìgbà yẹn mo ti ń di sọ fún yín bí nǹkan ṣe ń lọ torí mo wà lára ilẹ̀kùn tó rí ìta tó rí inú mo dẹ̀ wò wípé àtijọ́ ń kọ̀wọ́ rìn àtijọ́ ń rìnrìn àjò yìí àwọn nǹkan kan wà náà tẹni láti tẹni oore ọ̀fẹ́ láti jẹ́ kẹ́ máa gbọ́ kò ń ṣe pé kẹ́kàn ṣẹ̀ṣẹ̀ ìgbà tí gbogbo igbe bá ti regbé tí gbogbo ẹ ti lọ kẹ́ ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ online ó lẹ máa rí tí mo ṣe máa ń wá fún yín ní àwọn information yẹn ṣùgbọ́n ilé tó yẹ kẹ́ máa rárá fi balẹ̀ ẹ̀ kí rárá fi balẹ̀ èmi ò bínú ìdí ni wípé ẹ̀yin kan lẹ gbéṣẹ́ fún mi ẹ̀yin kan lẹ rán mi níṣẹ́ ẹni tó rán mi níṣẹ́ májẹ̀mú tó ń bẹ láàrin èmi àtẹni tó rán mi níṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo onílẹ̀ tó ní ilẹ̀ tó ní ayé tó ní ọ̀run tó dá ìwọ àti èmi tí mo bá ti ṣe ìlérí mi tí mo mú ìlérí mi ṣẹ pẹ̀lú ẹ̀yin ènìyàn mi ọkàn mi ti mọ́ ara mi ti balẹ̀ wàláì kò sí irú èpè àbí àṣàsí àbí oògùn àbí ẹni tí anybody bá lóun fẹ́ ṣe lẹ́yìn yẹn mo ti ṣe ohun tí Ọlọ́run rán mi tó bá wá gbógun ti iṣẹ́ yẹn ṣó ti rí wípé èmi kọ́ torí ẹ̀ lẹ ṣe máa ń pè mí lájẹ kò sí orúkọ tẹ́ ẹ̀ tí pè mí tán èmi kọ́ lẹ̀ ń bá jà kò tí òye yín nìyẹn tó bá dẹ̀ attack mi once twice sí mi máa advice ẹ tó bá kọ̀ tó sí mi kò tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ kò máa bá yí ṣe ti rí gẹ́mì yẹn bó ṣe ń lọ now kí ló fa àròyé tó bẹ́ẹ̀ ni wípé ní ìgbà títẹ́ fi máa mọ̀ wípé máàna Alhaji Adébísí ọmọ ọlọ́pọ̀ òṣì ó wà lára àwọn politician tó ní kí funny thinker kó lọ bójú Ìgbòho jẹ́ kì í ṣe Ìgbòho nìkan bí irú Oríyọmí Hamzat àti gbogbo wọn tó kù because this Alhaji Adébísí ọ̀ràn yìí PDP confam PDP ni ó dẹ̀ ń gbógun ti Mákindé náà lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ lè máa mọ bí wọ́n bó ṣe ń lọ mo sọ fún yín mo ní wọ́n wà àwọn kan ìwà lábúrò tó jẹ́ èèyàn ti Gani náà tó ń lo fọ́nítìkà tó ń fún lówó fún ní gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́ lẹ́nu fọ́nítìkà tó láwọn bàbá òun lélẹ̀ ìdí gan ta ṣe máa ní láti àdírẹ́sì ọ̀rọ̀ yẹn nìyẹn ó ní tẹ́ bá wo fídíò yẹn dáadáa kí n tútù play fún yín mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ rọra fi gbọ́ kẹ́ wojú kẹ́ wo gbogbo body gesture and everything tó wà ńbẹ̀ ẹ rí wípé bí ìgbà tí wọ́n bá force ẹ̀ wá ṣe kinní yẹn kì í ṣe nǹkan tó wá láti inú funny thinker wípé okay ó ń padà realize ẹ̀mú kéèyàn realize kó yàtọ̀ sí pé kán force ẹ pé ṣàtẹ̀lé mi ká jẹ́ ká lọ ṣe jẹ́ ká ṣàṣe kán ṣàmọ̀ ipa ti ṣe ìwọ má wọ́rì orúkọ tá máa sọmọ ẹni inú ẹni ló ń gbé Yorùbá jọ ní gbogbo wa kò sí àyíníkè kankan táwọn ò mọ̀ mo mọ ojú mo mọ ara kò sí àfi tí mo bá kàn gbójú tí mi fẹ́ dá sí ẹ lókù ẹ rí ẹ wá wo fídíò yẹn again kẹ́ gbọ́ bó ṣe sọ̀rọ̀ yẹn ẹ rí wípé wọ́n wọ wá ni kì í ṣe wípé ó mọ̀ọ́mọ̀ ó àbí ó realize pé òun ti ṣàṣejù àbí òun ṣẹ̀ listen to it once again. mo ti ìjà àwọn tó wà láàrin wa àti Sunday Igboho ni mo yanjú lé ní tí ó lè gbọdọ̀ sí ìfọmọ Ìgbòho tó ń wò yẹn. lákọ̀ọ́kọ́ náà Alhaji Adébísí èèyàn òfò ìdí tá ṣe ń pè yín bẹ́ẹ̀
tádẹ máa pè yín bẹ́ẹ̀ ó ní wípé Funny Thinker ti kọ́kọ́ ṣe tiẹ̀ fún Ìgbòho àlọ́ tí ẹ ti lọ àbọ̀ ti wà lóde gbogbo nǹkan tá a bá wá fi yín dá lára Alhaji Adébísí èèyàn òṣì kẹ́ ẹ lawọ́ yín kẹ́ fomi lò ó ní o àrán ìyá yín o kẹ́ lè mọ̀ wípé kì í ṣe Funny Thinker nìkan lọ̀rọ̀ wà lẹ́nu ẹ̀ kì í ṣe Funny Thinker nìkan kọ́ ló ní àwọn ìwà kan lọ́wọ́ gbogbo wa oníkálùkù mú pamọ́ ni ní ibẹ̀ yẹn bàbá ẹ ṣe bàbá la mistake owó epo àbá ìrówó rà kí ni gbogbo yàmàyàmà rántí rọtí yẹn ẹni ìjà tó wà láàrin Funny Thinker àti Ìgbòho lẹ ti parí yẹn kó padà sí yín lẹ́nu Alhaji yàmàyàmà Alhaji èèyàn òṣì èèyàn òfò èèyàn ọ̀yà àgbàyà Alhaji balẹ̀jẹ́ Alhaji dàlúrú Alhaji ẹni bí tí pọnmọ́ rẹ balùwẹ̀ ẹni ègbé ẹni òfò Alhaji tó ti máa rà Alhaji yàmàyàmà Alhaji jálajàla àbí ká gbé yín ṣépè gan ni àbí ká wọ̀n yín lépè ká fàṣẹ ṣépè fún yín ká ta yín láṣẹ ni. ìjà tó rà láàrin Funny Thinker àti Ṣìkìgè ẹni mo ti parí yẹn ta ni yín tẹ́ parí ta ni yín ẹ wo bó ṣe ń rìfà sí Ìgbòho bẹ́ẹ̀ ni wípé ó wà lábẹ́ Funny Thinker who is Funny Thinker ẹ wá ń wọ ẹ tún wọ Ìgbòho nílé níwájú Funny Thinker láti máa rí bẹ́ẹ̀ ni wípé ìgbà wọ́n wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé àwọn parí ìjà láàrin Funny Thinker àti Baba Lado exactly bí mo ṣe rí tó yẹ sáǹdì létí mi nìyẹn bí ìgbà tí wọ́n bá sọ pé Baba Lado àti Funny Thinker ń jà o tí Alhaji wá bá wọn dá sí kò tiẹ̀ sí ìyí kankan fọ́mọ Adéyẹmọ tí Ìgbòho bá wá ṣèǹjì lọ́la tó bá wá tí ò kó àwọn bọ́ìsì mọ́ra mọ́ tó náà sọjú tó gbójú sókè ní Germany a máa sọ pé nase ok tó bá ti rèsì mú ẹ̀ sókè báyìí tí ò wojú anybody tí ò kó gbogbo ẹ̀yin yọ́yọ́ bọ́ìsì bó ṣe kó yín mọ́ra tó fàyè gbà yín ẹ̀ jẹ ẹ̀ mu ẹ̀ ṣoríṣiríṣi inú ilé ẹ̀ á dúró sáàrin yín ẹ̀ jọ máa ṣeré ẹ̀ jọ máa ṣoríṣiríṣi ṣé ẹ lè bá Ìbà Gani dánwò ni èyí tí ò tiẹ̀ ṣe Ìbà Gani tí ò tiẹ̀ jámọ́ kankan nínú Ìbà Gani faction ṣé ẹ lè bá dánwò ni tí Ìgbòho bá wá change sí gbogbo ẹ̀yin boys yìí lọ́la ẹ má jẹ́ àdálẹ́bì akọni tá wá sọ wípé ó ti ní ìgbéraga ṣebí lórí social media látúrẹ́ lómi tó sọ wípé ó ti wà too respectful jù òun ò láìkí ó ti ní tẹríba jù ṣé ti rí ilé ayé bó ṣe rí tí ò bá tún tẹríba ẹ ní kò ní tẹríba tó bá tún ní tẹríba ẹ ló tún ti pọ̀ jù àmì kí lẹ fẹ́ kí àwọn èèyàn ṣe ganan ẹ máa wo bí Alhaji Adébísí àgbà ìyá èèyàn òfò àgbà tí ò tó lé àìwọ́dà bínú fámìlì yín ṣe rí sà ẹ̀yin yóò rí létò adẹ̀ ti rí lára yín nínú ìwà yín àti bẹ́ẹ̀ ṣe jókòó síbẹ̀ yẹn wípé èèyàn bí ni yín ẹ̀ ń sí lára èèyàn tó yẹ kán jírí láyé ẹ wà lára àwọn tó bà Ọ̀yọ́ jẹ́ tẹ́ ẹ bà ìlú Ìbàdàn jẹ́ àwa mọ àwọn ọmọ Ìbàdàn olóríire kẹ́ ìjà tó wà láàrin ìwà àti Sunday Igboho ni mo ti parí yẹn bí ìgbà tó sọ̀rọ̀ ìjà tó wà láàrin ìwà àti Baba Lado àrífín pọ̀ gan ni o. mo ti ìjà tó wà láàrin ìwà àti Sunday Igboho ni mo yanjú lèmi tí ó dẹ̀ gbọ́dọ̀ sí ìkọ́mọ́ Ìgbòho tó ń wò yẹn dáadáa ni dáadáa tí kì í ṣe ẹ̀jẹ̀ ẹ̀ lè máa ìdọ̀tí ara ẹ̀ ní gbogbo ẹ̀ fún ìdọ̀tí ara ẹ̀ so tí ọ̀rọ̀ bá láàrin yín. ẹ̀yin ọmọ ìran mi ẹ má bìlífù ọ̀rọ̀ òfò tó ń jáde lẹ́nu ẹni òfò Ìgbòho tó ń wò yẹn èèyàn dáadáa ni àbẹ́ẹ̀ rí àwọn ọmọ àlè méjì àwọn ẹni ègbé ẹni àdánù méjì olóòórùn méjì ara payín papọ̀ ìgètè èrè yẹn ẹni yìí ni ẹni dáadáa ni irọ́ lè pa ètò ti sọ lẹ́yìn ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ dáadáa èyí tó ń sọ ń ta yẹn irọ́ ni ọ̀tọ̀ lè tán ti sọ nínú ilé ká ẹ lè mọ̀ wípé irọ́ ni Alhaji Adébísí èèyàn òfò ó ń pa lórí fídíò yẹn ìgbà tí ọmọ àlè ẹlẹ́nu panṣọ ẹlẹ́nu ṣọ́ọ́rọ́ bí àrùn tó boyún jẹ́ ọmọ tí ènìyàn kan òbí tó pé rẹ̀ ní Funny Thinker mo tún sọ Funny Thinker kí wọ́n kí ìyá ẹ̀ ní àgàn kó fi àgàn bú ìyá ẹ̀ kó pe ìyá ẹ̀ ní àgàn àti bàbá ẹ̀ ó sàn ju bó ṣe bí ẹ lọ torí mo ìmájì yìí èpè tán ti fi ránṣẹ́ sí ìyá àti bàbá tó bí ẹ lọ́mọ ó dẹ̀ kúkú ti sọ pé ò níran ò lẹ́bí ọmọ pọ̀ bí ọ̀sán pọ̀ nìyẹn
ẹ kàn imagine nǹkan tá ti jọ sọ nínú ilé ìgbà tí Fọ́nítìkà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ṣìwàwù sí Ìgbòho ẹ bèrè ṣé Alhaji Adébísí èèyàn òfò yìí kò rí fídíò yẹn àbí kò sí nínú ayé ṣé mo yẹ fídíò tí Fọ́nítìkà tó fi àtàkì Ìgbòho bó ṣe ń ṣe fídíò yẹn tó ń jáde tó ń ṣoríṣiríṣi ṣé ẹ bá mi bèrè lọ́wọ́ Alhaji Adébísí èèyàn òṣì wípé ibo ló wà ó ti kú fínfín etí inú wọn ti di tìta wọn ò gbọ́ràn ojú inú wọn ti fọ́ tìta ò ríran mọ́ ìgbà tí Fọ́nítìkà ń ṣe fún Ìgbòho tó ń ṣe fún Oríyọmí tó ń ṣe fún gbogbo wọn máa yí inú ẹ̀ ń dùn ayọ̀ ẹ̀ ń kún ó pàtẹ́wọ́ nínú yàrá ẹ̀ ń bẹ pé ọmọ gómìn ṣẹbẹ gbọ́ àìmọye fídíò ẹ̀yin lẹ tẹ̀lé fídíò Fọ́nítìkà dáadáa ó ṣàlàyé dáadáa ó ní àwọn mẹ́tọ̀ òun lélẹ̀ àwọn tó kù fún ní bàbá àwọn táwọn adopt òun tí wọ́n rán òun níṣẹ́ tóun ṣiṣẹ́ fún lélẹ̀ kò sí ìgbà tóun bá lọ sí ilé Adébísí èèyàn òfò ó kéré jù 150,000 á fóun á ṣàní nǹkan tó ṣe kó tó máa fún ní 150,000 jù bẹ́ẹ̀ lọ ó kéré jù nìyẹn tó já sí wípé òun ló máa pe Fọ́nítìkà kó lọ kojú Ìgbòho ẹ wá bọ́ síta ẹ wá ń wíran ọ̀ràn ẹ wá ń wí rádaràda ẹ rò wípé ẹ ń sọ̀rọ̀ nígboro ẹnu yín ajá jẹnu yín Alhaji Adébísí àbí kílẹ̀ pera yín náà Adébísí èèyàn òṣì ara jẹnu yín ajá tún jẹnu yín gan pàápàá kẹ́ lè mọ̀ wípé bá ti ń gbọ́n lé ọmọ kan la máa ń gbọ́n náà máa lè ṣé ti rí ọmọ àlè tẹ rán wá síta ọ̀rọ̀ òun nìkan kọ́ lọ̀rọ̀ wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ ń bẹ nígboro ẹnu tiwa náà fà ẹ kálẹ́ olórí TikTok ẹ káàbọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni Ìgbòho ṣe tẹ ní kó mórí wá kó fọrùn lẹ̀ ṣé wọ́n ní èèyàn tó bá ti ṣe yín lóore ńlẹ̀ Yorùbá òun lọ̀tá yín òun lẹ máa ń fi bí iṣu adẹ̀ ń hùwà yẹn ìjọ wo la fẹ́ bọ́m̀bẹ̀ on behalf of gbogbo olólùfẹ́ Ìgbòho both home and abroad àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìbàdàn wọ́n ní ká sọ fún yín Alhaji Adébísí rádaràda láyé yín a fẹ́ rí yín nínú compound Ìgbòho àwọn èèyàn dẹ̀ ti ṣe voice note wọ́n ti ṣe fídíò lóríṣiríṣi tó ti send ẹ̀ sí Ìgbòho ìpè láyé ṣe bẹ́ẹ̀ rí àìmọye mídíà tó sọ̀rọ̀ náà láì tá a bá rí Fọ́nítìkà àtàlájì òfò yìí níbo ní ilé Ìgbòho everybody wa àsáfọ́ òòṣà Ìgbòho sì mọ̀ wípé gbogbo èèyàn love òun genuinely not because of anything adúró tí wọ́n pa ni wọ́n wá nítorí ẹ̀yin ìrépé lásánlàsàn tẹ́ àmọ́ tẹ́ wàrà ẹran wọ̀nyí láti wá lé gbogbo àwọn olólùfẹ́ wọn kan kẹ́kẹ́ mú wọn ṣìwàwù sáwọn olólùfẹ́ wọn láéláé torí nígbà tó dún pọ́ngún wọn àwòdì tí wá bá wọn rà ibo nìyálà yẹ ẹ̀yin méjèèjì wà nínú ayé tẹrù wípé kan lè sọ̀rọ̀ sí àbí Fọ́nítìkà ṣẹ̀ṣẹ̀ jí lójú oorun ó ń rò wípé Ìgbòho ṣẹ̀ṣẹ̀ become ó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ politics ni inú oyún ìyá ẹ̀ lóyìn máa wà nígbà tí kò ti ṣe politics tó ti ń bá àwọn bàbá Alhaji Adébísí tó pè ní bàbá ẹ̀ mẹ́ńtọ̀ ẹ̀ inú oyún lóyìn wà ńgbà yẹn nígbà tó ti ṣe politics kì í ṣẹ̀yìn lẹ̀ṣẹ̀ máa wà fún ní advice ẹ jẹ́ kó rí wá jọ pé ẹ jẹ́ ká rárá máa fi balẹ̀ ẹbí calm down especially ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ̀yin ọmọ Ọ̀yọ́ really mọ nǹkan tí Ìgbòho rà nígbà yín ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state in general tí majority yín tẹ ní kó fòkó níṣó kó mórí wá kó fọrùn lẹ̀ àmọ́rú ìjà ìlara tí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state tí ẹ̀ ń bá Ìgbòho ṣe àwọn every other part of Yorùbá land tó kù adúró tọmọdé yẹ mọ à ń gbé lójú àkẹ nímú ẹkọ ìmájì kó jẹ́ láti sáìdì wa ló ti wá kẹ wo bá ṣe máa ṣòṣùká sórí ta máa hàn kẹ bí gálà ẹni golden child lọ́yọ́ state ẹni lára àwọn golden child yín ẹ torí ọ̀tẹ̀ àti àbòsí ẹ bẹ̀rẹ̀ sí ní gbógun tì both home and abroad ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ wá expect páwọn ọmọ tá a jẹ́ Yorùbá tó kù àti báyìí ṣe rọrùn fún wa àwọn tó jẹ́ ìjọjọ́ ọmọ bìkan náà àrí nǹkan tẹ́ ẹ̀ fi wọ́n dá lára ìsàwà tó kù àásún sẹ́yìn àmà wòyìn látọ̀kan what so
bẹ́ẹ̀ ṣe rí leléyìí nǹkan tẹ́ bá fi lè ṣerú kan bẹ́ẹ̀ fún èèyàn yín èmi tí mo wá láti Èkìtì àwọn tó wá láti Oǹdó Kwara gbogbo ẹ̀ Lagos Ògùn gbogbo wọn báwo lẹ ṣe máa ṣe sí wa tá a bá fi Ìgbòho ká fi dá ti tẹ̀yìn ọmọ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ká máa wò látọ̀ọ̀kan ni ẹ ti pa ọmọkùnrin yẹn ọ̀tá ẹ̀ á ti kú mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ kó gbélé ayé kò dẹ̀ sí nǹkan tá a rí tí Ìgbòho ṣe tó ní kẹ́yìn tẹ́ ẹ̀ ṣe tí Ìgbòho ní kẹ́ má ṣe ó tún bu iyì àti ẹ̀yẹ àti ọlá àti ọ̀wọ̀ kún Ọ̀yọ́ state ni kò sí ní bí wọ́n ti ẹ̀gbúrò ìlú kankan ní the whole of Ọ̀yọ́ state nínú gbogbo àgbáyé Ìgbòho lásán ṣé kò pọ̀ létí ni ṣé ẹ lè san oore yẹn lásán ni gbogbo àgbáyé àtòyìnbó àti dúdú nọ́mọ̀ wípé Ìgbòho wà nínú Nàìjíríà Yorùbá land ló wà ṣé láyé tí social media tí gbogbo íńtánẹ́ẹ̀tì ti wà tí technology ti easy yìí kí àwọn ti lọ àwọn ọmọ mi wọ́n ti lọ àtòyìnbó àti anything wọ́n ti lọ sórí Google wọ́n ti type Ìgbòho where is Ìgbòho located á ti gbé ẹ lọ parapapapapa with map of Nigeria á ti direct ẹ lọ sọ́yọ́ state àbí Èkìtì ló gbé wá àbí Lagos ojúgbà mi ti fún yín bẹ́yìn ẹ̀yin ló yẹ ká dì máa ká gbé nǹkan yín bẹ́ẹ̀ ká má gbé ká máa wò yín látọ̀ pé àwọn eléyìí tún mọ iye èèyàn yàtọ̀ o nǹkan kan ká máa kẹ́kọ̀ọ́ látara yín ṣùgbọ́n ojúgbà mi ti fún yín ọ̀tẹ̀ lẹ́ ń bá ṣe ìlara lẹ́ ń bá ṣe ikú lẹ́ ń wá fún abẹ́yìn náà kọ́ ilẹ̀ jáde lórí ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí lẹ́lẹ́ máa tàn lọ sí oko Fúlàní ẹ bá gbára ẹ̀ jẹ́ ẹ wá fà á lé ọ̀tá lọ́wọ́ àwa mọ̀ pé Gani lẹ̀ ń ṣiṣẹ́ fún a mọ èrò ọkàn yín ẹ̀yin tẹ́ ẹ mú àlejò tẹ́ fà á máyà ẹ mú ọmọ ara yín ẹ lè fẹ́kùn pàjẹ́ ṣé irú yín ṣe bá tó ṣá ṣé èèyàn lẹ́dẹ̀ pera yín kì í ṣe gbogbo yín o but majority yín lórí ọ̀rọ̀ Ìgbòho yìí àṣírí yín tú gan ni lọ́yọ̀ state kí ló ṣe ṣó jalè yín ni ṣó kó yín lẹ́rù ni ṣó wá rọ́ọ̀bù yín ni ó ní kíkú má pa yín wọ́n ní ikú ń pa wọ́n ní Ìgàngán Ìbàràpá ó lọ fẹ̀mí rọ àìmọye yín àwọn tẹ́ ẹ fà máa yà Gani Adams tẹ́yìn ọmọ Ọ̀yọ́ state tẹ́ gbé sórí tẹ́ ẹ họ́ọ̀kì bíi gálà ṣebí ikú ń pa yín ní Ìgàngán Ìbàràpá ṣebí ó gbọ́ ṣebí ọmọye ìgbà tẹ́ ti lọ pé wọ́n bẹ̀ ṣọ́ dá sí yín bẹ̀ Ìgbòho fẹ̀mí sílẹ̀ ó lọ ṣe kí lẹ máa fi sẹ̀san oore ikú lẹ fi ń wa àkóbá àdábá náà láì ẹni little thing tó kọ́mẹ̀ntì ìṣẹ̀lẹ̀ tí ọmọ Yíbò gòbá tọmọ Yíbò bá tẹ̀ ń gbógun ti Ìgbòho àmọ́ wípé torí Ìgbòho ń fún bàbá Tinubu ní support àbí àwọn ọmọ àlè kankan èwo wà ní tẹ̀yìn ọmọ Ọ̀yọ́ tẹ́ ń lépa ìkiri tó ṣe jẹ́ pé àṣìṣe ẹnìkan lẹ́yàn láàyò láti rí nínú ayé ẹ fẹ́ lójú ẹ fẹ́ lójú ẹ fẹ́ lójú ẹ kó sí lọ ẹ gbá dànù bí epo ẹ parẹ́ lórí ọ̀rọ̀ yìí Ìgbòho ní interest mọ́ lórí ọ̀rọ̀ yìí Funny Think àti bàbá ẹ̀ òfò tó ń gbé kiri àti bàbá olórí burúkú Adébísí ọmọ àlè àfẹ́ gbúrò yín mọ́ ẹ lọ kú ẹ lọ parẹ́ máyé lára kí lẹ gbọ́ ẹ lọ rá dànù ẹ lọ rá máyé lára Ìgbòho rí yín rò ẹ dẹ̀ má pè láyé ẹ̀ mọ́ Ìgbòho ní táìmù yín PDP ní yín Mr. Adébísí APC ní Ìgbòho ẹ kó ṣì dànù kẹ́kọ́ ṣì lọ kú ìyẹn ní ti tọ̀dọ̀ wọn ẹ kálẹ́ o lórí TikTok ò ṣe dáadáa láwa o ẹ jẹ́ ká gbọ́. A tribe in Nigeria that we raised more billionaires in dollars. Remember, anytime I say billionaires and millionaires, I mean in dollars, not those billionaires people like to call in Nigeria. Once you post fine house and fine car and then carry hungry police escorts, you become a billionaire in Nigeria. That's not the type of billionaire I mean billionaires in dollars. We only have 4 in Nigeria, and we have 2 Nigerians who are billionaires abroad too. The tribe that I see that we have more billionaires in dollars in the next 20 years and above, it's the Yoruba tribe. The reason is they are the tribe that are going towards the trend of tech. You understand? I have made some research, I have seen some stuff online, and I can boldly tell you that the Yoruba people are the people that are embracing tech. They are the guys that are doing things in tech, building new tech stuffs.
it's the Yoruba tribe that I can vouch for that will raise more billionaires in future. Remember, we have 4 billionaires in Nigeria, 2 from the Hausa tribe. And they are not, Hausa people are not trending in tech. They are not making any strides in tech. Then 2 from the Yoruba tribe. Otedola, who made money from importing diesel into Nigeria by killing us with darkness, making sure we don't have electricity, so he will sell diesel. And the other, Adenoga, who is into tech too, Glow and other things, yeah. Igbo tribe, we do not have any billionaire, not dead, not alive, not in Nigeria, not abroad. And same Yoruba tribe also has 2 billionaires in dollars who are abroad too, who made their billions of dollars abroad. Ogunlesin, who is a billionaire, considered a US billionaire, and Tayo Awotana, considered a US billionaire too. Now, from the way the Yoruba guys are building tech things, the way I see them, every time you hear tech stuff about Nigeria, you hear people build this that are gaining international recognition, both in even in this in robotics. The best robotic engineer in Nigeria, in the world itself, is a Yoruba guy that is in the UK. Everything about tech that you hear coming from Nigeria, making international news, it's always 80% of the time, it's always coming from Yoruba people, you understand? And tech is the easiest way to be a billionaire in this current generation, in this current world. Look at the billionaires in the world, look at the trend, look at where they are making money from. You can never be a billionaire by buying and selling house, lands, opening restaurants, opening bars, opening Odogu Bita factories. No matter what you sell and buy in Nigeria, no matter what you import and sell in Nigeria, can never be a billionaire. There is absolutely nothing you buy and sell, import into Nigeria to sell that will make you a billionaire in dollar in this present generation and world. You understand? Nigerians do not have the purchase. Mo rò wípé àlàyé brother wa yẹn ayé wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ jẹ́ àmọ̀yé ara wa. A máa ń rò wípé àwa la lag behind when it comes to economic in Nigeria, pé àmọ́ business ṣe. It is not true. Majority àwọn other tribe tá à ń rí wọ̀nyí tá à ń gbé lárugẹ tá à ń wò pé àwọn náà ni when it comes to business they are number 1. Kò sẹ́ni tó dàbí títí wọn, àwọn ni ká gbé fún fi sílẹ̀ fún wọn nǹkan kan. No. Our Yoruba, no, we are doing well. We are doing wonderfully well nínú Nigeria as a Nigeria citizen. Ní Lagos State, ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ wípé àwọn Igbo wọ́n ti fi àwọn náà ní business tó pọ̀ jù ní Lagos State. It is not true. Torí tí a bá wà lousy, ariwo làwọn ń jẹ, àwọn ò jẹ ariwo. Tí n bá sọ̀rọ̀ tí mò ń mention àwọn Igbo, ẹ má má ṣì mí gbọ́ bí ẹni pé bí mo hate wọn àbí anything. You want to be giving me that attitude that okay, ó tó ti bẹ̀rẹ̀ tribalism, ó tó ti sọ̀rọ̀ àwọn ọmọ Igbo, àmọ́ kan tó ń ní against ọmọ Igbo. Jọ kó tó gbé àbòsí ẹ̀ débi. Ṣó fẹ́ sọ fún mi pé ò kì í rí online bí ọmọ Igbo ṣe ń tigi bojú Yorùbá. Tí ọmọ Igbo bá ń kìpọ̀n rí Yorùbá ní platform wọn, Igbo ló ti rí tí wọ́n ti ń sọ̀rọ̀ sí Yorùbá bí èmi ṣe ń sọ̀rọ̀ nípa ọmọ Igbo yìí. Àwọn ọ̀rọ̀ tó ń sọ nípa wa ọ̀rọ̀ tó jẹ́ wípé ó máa provoke ayé ẹ̀, wọ́n á reduce ẹ̀ to nothing, wọ́n á jẹ́ kí ìwà kó realize pé ìwà sáyé àsọmọ Yorùbá ó wáyé asán ni. Wọ́n á jẹ́ kó mọ̀ wípé ò jámọ́ kankan, wọ́n á jẹ́ kó mọ̀ wípé trade ni kíní ni wá like you know they said a lot of bad things about us, they rubbish us, but even despite that tá bá ìfẹ́ sọ̀rọ̀ nípa wọn, àwa kì í sọ̀rọ̀ sí wọn báwọn ṣe máa sọ̀rọ̀ sí wa, ṣùgbọ́n ẹ rí àbòsí ọmọ Yorùbá màmá gbọ́ tó ti bẹ̀rẹ̀ nítorí ó fẹ́ wọn láya àbí torí ó fẹ́ wọn lọ́kọ. Mind you, mo ní sister in law ọmọ Igbo tí brother tó fẹ́ mi tó fẹ́ ẹ̀gbọ́n tèmi, bọ̀ ìyẹn ò ní pé kí n wá fi sọ lẹ́nu kí n ṣàpòyà kọ́ kí n má lè sòótọ́. Ọmọ Yorùbá ẹ jẹ́ á ṣera wa lọ́kàn, ẹ jẹ́ á learn how to promote ourselves instead of downgrading one another. Ṣé rí situation tó ń lọ káàkiri àgbáyé, àwọn western world àwọn ni wọ́n promote ẹ̀yà Yorùbá, everything about Yorùbá. Àwa tá a jẹ́ Yorùbá gangan à ń tádànù àfẹsẹ̀ gbádànù. Kí ẹ̀ nǹkan oníkan la ṣùmọ́rí tá à ń fún ní promotion. Bí bó ṣe tún sọ náà nísìnyí náà mo ti di ọ̀tá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ yẹn.
àwa tá a ní nǹkan ìgbà tí ò jọ wá lójú tó jára àta ló wá ń ṣe non promote ẹ̀ tó bá dọjọ́ ọ̀la tó bá gba gbogbo àwọn kinní lọ́wọ́ ìwọ àtèmi tó wá ṣe tó tún ṣe padà in their own way ìwọ àtèmi á tún máa wò lọ́ọ̀kọ́ pé àkíní ìdẹ́ fáyín o à bẹ̀rẹ̀ sí ní sáré tẹ̀lé a máa sáré àsápajúdé owó iye tí wọ́n fẹ́ tà fún wa àmọ́ àìdí iye ta fẹ́ rà á wá máa kúrò àsọdọ̀ lọ́hùn à bẹ̀rẹ̀ sí ní worship ẹ̀ à sáré kò sí nǹkan ẹlòmíì àsáré kẹ̀kẹ́ kọlu mọ́tò kò má ìdí káyé ẹlòmíì lọ sí torí ó fẹ́ adopt kinní yẹn àdẹ̀nímọ̀ wípé ọ̀dọ̀ wa náà ti wá kọ originally ijó wo la fẹ́ gbọ́n. Mi ò ní ká má ṣẹra wa ṣùgbọ́n níwọ̀ntúnwọ̀nsì trade tá à fúnra wa jẹ́ ti pọ̀ jù. Tí nǹkan bá ṣẹlẹ̀ ká sọ tá bá ti sọ ká dẹ̀ move on. Ṣùgbọ́n ibi ìṣubú ara wa làwọn èèyàn ti máa ń dúró sí fún support jù. Tó bá jẹ́ wípé mo gbé ayé èèyàn kan wálé ní kí n sọ wípé ayé ò máa rí bí ó máa ṣe kinní kan mi ní láti sọ fún yín kẹ́ ṣe àbí kẹ́ ṣe anything. Ni mo yanjú lé mi tí ó dẹ̀ gbọ́dọ̀ ṣe ìkọ́má ìlówó tó ń wò yẹn dáadáa ni dáadáa kí n ṣe ẹ̀jẹ̀ ẹ̀ lè máa ìdọ̀tí ara ẹ̀ ní gbogbo ẹ̀ tó máa ìdọ̀tí ara ẹ̀ so tí ọ̀rọ̀ bá láàrin tí ọ̀dẹ̀ tí ó wọ́n náà kọ́ máa mi ní ọ́ so mi gbọ́dọ̀ gbòó lẹ̀ ìwà ni so ní ìsìn ìbò tí bá gbòó sọ̀rọ̀ ìwọ náà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ láìpẹ́ sí wípé kí ló kó fi yá mi orúkọ máa mi yọ so ìwò rẹ̀ ti gbà lórí pé èèyàn nìyẹn so ìyẹn ni mo fi pè ọ́ wá bí so máa bẹ̀rẹ̀ tí bá gbòó sọ̀rọ̀ yẹ ti gbogbo ayé tó mọ ìtọ́ lọ ká náà máa padà pé ọtí kan pátápátá kò sí nǹkan kan mọ́ ìgbòho àwọn ìgbà àti ọwọ́ àtẹ̀jọ lọ lé ìgbòho náà má lọ kí. ẹ̀yin alára wa àwọn bàbá mi tó ní àwa lélẹ̀ yìí so ẹ̀mú ilé ìmú yín ti lágbẹ̀dẹ wọn ò lè bá nǹkan tì so wọ́n ti pè mí wọ́n dẹ̀ ní pé gbogbo ọ̀rọ̀ yìí kí n jẹ́ kó darí odò kó lọ mọ́ mi and then lórúkọ wọn mo fẹ́ fi àsìkò yìí bẹ àbáwá Sunday Igboho pé kán má bínú lórúkọ bá mi sẹ́yìn bá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn ẹ má bínú ọmọdé ò mórí jẹ kó má ra lọ́wọ́ ẹ jáde wo bí títí ń pariwo pé orí yọmí ti tẹwó yìí ẹ sáré gbọ́ ẹ sáré wò ẹ sáré wò. ẹ mọ̀ gbọ́. orí yọmí ló tẹwó yìí o orí yọmí ló tẹwó fún un. Yeah, ó ní a ti rí tí a dẹ̀ ti gbọ́ yẹn gbogbo ọbọ kóòtù àjíire pátápátá ẹ̀yin ìyá àti bàbá mi mo kíyín lẹ́ẹ̀kan sí mo kíyín ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò gbogbo wa la mọ̀ gbogbo bí nǹkan ṣe ń lọ tí bá ṣe ni pé kí n ṣẹ̀tún máa lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ torí àwòrọ́jọ́ múso lókun àmọ́bi tí gbogbo ìrìn àjò yẹn bó ṣe ń rìn títí ta fi débi tá a dé mo máa kọ́kọ́ yọ̀ǹda fún ẹ̀yin ọmọ Yorùbá kí ẹ bá wa dá sí ètò yìí kó má dàbẹ́ ní wípé ẹnu tèmi nìkan ni láti ṣáìdì ọ̀dọ̀ tí wá ń bí ó máa wù mí kẹ́ bá wa dá sí i láti lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ló ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ o gbogbo yín tí ẹ̀dẹ̀ pé tẹ́ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí Chief Sunday Adéyẹmọ Ìgbòho pé kí n bá yín deliver mẹ́sẹ̀jì yín mo deliver fún wọn gbogbo ẹ̀ pátápátá èyí tẹ́ record èyí tẹ́ send sí mi everything mo bẹ́ ṣe share àwọn ọ̀pọ̀lọpọ̀ fídíò náà ni mo forward ẹ̀ sí wọn tí wọ́n dẹ̀ rí so lákọ̀ọ́kọ́ náà òun ni wípé Chief Sunday Adéyẹmọ Ìgbòho ní funny thing kà ó ṣe àwọn dẹ̀ ti ìgbà tó dẹ̀ ti wá sọ pé òun ṣẹ̀wọ̀n àwọn ti dáríjì kó máa bá tiẹ̀ lọ tó já sí wípé igi mú jìnnà sórí gẹ́gẹ́ bí a good leader tí Chief Sunday Ìgbòho jẹ́ àti stream live ní orí ètò yìí tí mo béèrè wípé òkè yàtọ̀ fún ọ̀rọ̀ ẹnu tí ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ wípé Chief Sunday Ìgbòho wọn ò ní àgbékalẹ̀ àbí ó máa ń pọ̀ jù nǹkan kan ǹjẹ́ ó tún ní àwọn nǹkan míì tí Chief Ìgbòho máa ń ṣe tí ẹ ò like ká lè jọ ṣe lálàyé fún wọn ká lè pe àkíyèsí wọn sí wọn lè má mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́dẹ̀ sọ wípé no kò sí nǹkan míì tí wọ́n ṣe tí tẹ̀yẹ̀tì o ibi ọ̀rọ̀ yẹn ni ẹ̀ẹ́dẹ̀ ní kán má sọ̀rọ̀ ṣùgbọ́n kán mọ yìí kán mojú àwọn tó máa grant interview ṣe wá rí àwọn tó ń lọ sọ́dọ̀ Chief Ìgbòho tí wọ́n máa lọ ń
ṣe interview pẹ̀lú wọn àwọn gan lẹ́ni ègbé ẹni àdánù tó pọ̀ jù ẹni ibi tí pọmọ rẹ̀ balùwẹ̀. Ìdí ni wípé kò sí sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó wà lórí social media tí ò mọ bí òòṣà ṣe máa ń sọ̀rọ̀ tiwọn bí Ọlọ́run tí wọ́n ṣe dá wọn. So therefore ìwọ tó o bá kó ẹrù tó kó kámẹ́rà kó gbogbo everything tó kó crew ẹ dání tó o lọ bá wọn tó lọ fún interview ṣebí wà kò ṣáà ṣe live lẹ ṣe ẹ máa record ẹ sílẹ̀ ni tó já sí wípé tí àwọn interviewer tí wọ́n bá ṣe ẹni bí tán jẹ́ ọ̀tá ṣe fìgbò fúnra lára wọn kí ló dé tí ẹ kì í edit àwọn nǹkan tẹ́ bá ọ̀rọ̀ tẹ́ bá gbà lẹ́nu wọn kẹ́ kọ́kọ́ edit ẹ kẹ́ tó gbé jáde sí online torí kì í ṣe live ni àwọn program tẹ́ máa fi interview wọn ṣùgbọ́n majority wọn ò ní ṣe bẹ́ẹ̀ fún àǹfààní ara wọn èmi a máa rí nírí wípé ọ̀pọ̀lọpọ̀ tó wá ń lọ sọ́dọ̀ Ṣífìgbò láti lọ máa fọ̀rọ̀ ìwá wọn lẹ́nu wò láti gbé sàgbáyé wọ́n ti mọ̀ wípé kò sí ní nínú interview yẹn wọ́n á rí ọ̀rọ̀ kan àbí ìmíì tó máa dìmú tí òòṣà máa sọ tá àwọn èèyàn sọ pé ọba ti má sọ ilé náà bá sọ àbí nǹkan kan torí ó máa fún àwọn ní traffic wọ́n á make everything tó fẹ́ make ń bẹ̀ wọ́n ò really care bí gbogbo èèyàn ò bá gé Ìgbòho jẹ everybody bá sọ̀rọ̀ sí àbíyàn bá ké pè bó kọ́ ò really care ìdí nìyẹn tó ṣe já sí wípé Ṣífìgbò náà ní àsìkò ibi tá a wá bàdé yìí torí ibi tí a lè kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa rìn bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń pè mí mo máa sọ fún yín wípé mi ò lè control wọn ọkọ tó gbé mi sílé gan mi ò lè control wọn kọ́ máa tí ì sọ wípé ọkọ lọ́kọ ẹ̀yin àtẹ̀mí àkànlé advice ni ìwọ̀nba tá a bá ti advice ó ti tán torí kó má bàa bọ́ sí àṣejù ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ he has his life to live just the same way gbogbo wa ta ṣe ní life wa láti live tó bá ti ń di lẹ́ni má lọ bí má kúrú má ga má ṣe èmi ò gùdù nínú gbogbo yẹn you understand so ìgbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ kí ló bí ọ̀rọ̀ tí funny thinker alájẹfẹnunu lẹ̀bi tẹdìyẹ kí ló bí ọ̀rọ̀ yẹn gangan ohun tó bí ni pé Ṣífìgbò ni wọ́n sọ̀rọ̀ sí àwọn blogger tí wọ́n dẹ̀ jù online pé àwọn Obi àti Àtíkù wọ́n láwọn ń bọ̀ wọ́n fẹ́ wá campaign èyí tí wọ́n gé síta tá gbọ́ òun la gbọ́ àwọn eléyìí tó kù tó bí ọ̀rọ̀ yẹn later àwọn kan padà wá ṣàlàyé ẹ̀ síta ṣùgbọ́n etí tó ti gbà lọ ọ̀pọ̀lọpọ̀ etí yẹn ò padà ní gbá bọ̀ mọ́ that is bí ọ̀rọ̀ social media ṣe rí bó bá yẹn ń ṣẹlẹ̀ yàjò abẹ́tà kó tètè tẹ̀lé bẹ́ẹ̀ tó o bá ti tẹ̀lé bóyá ń gbóná yẹn tó o bá ti jẹ́ kátẹ́gùn fẹ́ sí lásán ó dàbí ọ̀pọ̀lọ́ ni ó lè jọ̀pọ̀lọ́ ní tútù o ó máa báwọn náà ṣe máa ń sọ so tó bá di pé kinní lọ́rọ̀ kan ṣá ìgbà tí ọ̀rọ̀ yẹn jáde everybody ń bínú pé ṣé nítorí freedom tí bàbá Tinubu fún Ìgbòho náà ni ọ̀rọ̀ ẹ ti wá dé kán take it easy náà kí ló wá special nu freedom ọ̀pọ̀lọpọ̀ lè má mọ̀ nǹkan tó ń pè ní freedom because tí ní one encounter or the other rí láyé so ó lè má jọ wá lójú but ìwọ tó bá mọ̀ nǹkan tó ń pè ní freedom wàá mọ̀ wípé ó tó torí ó tó bẹ́ẹ̀ ó sì jù bẹ́ẹ̀ lọ that is not even freedom of ọjọ́ kan àbí ọ̀sẹ̀ kan àbí oṣù kan àbọ́dún kan o yes tí wọ́n gba ilé gba ọ̀nà gba everything lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ ń lépa ẹ̀mí ẹ̀ tó mọ̀ bóyá o máa yé bóyá o máa survive àbó o máa sàsálà àbí o ní rí ọ̀nà gbégbà àbó o ní survive you don't even know so tó bá wá rí tó gbé ìgbésẹ̀ tó stage kan tó wá gbé ìgbésẹ̀ pé ẹ jẹ́ lọ síbí kí lọ síbí pé ẹ jọ̀ọ́ ẹ bá mi fọwọ́ kú kí ní ẹ ṣàánú mi ìgbà kan ẹ wo tàwọn ìyàwó ẹ wo tàwọn ọmọ ẹ wo èmi náà ọmọ kékeré ara mi ṣì ní mí mo ṣì ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo fẹ́ ṣe nǹkan tẹ́lẹ̀fẹ́ okay tó bá jẹ́ pé bó ẹ ṣe fẹ́ nìyẹn no wàhálà èyí tá ti ṣe sẹ́yìn tẹ́ ló bí yínú ẹ má bínú ẹ jẹ́ àjọ máa béèrè àníyàn lọ ìkan lára àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá ni mí Ṣífìgbò ti proof fún gbogbo àgbáyé wọ́n ti jẹ́ kó mọ̀ wípé gẹ́gẹ́ bí ìkan lára àwọn ojúlówó ọmọkọ ilẹ̀ Yorùbá kì í ṣe pé ọ̀rọ̀ ẹnu nìkan nínú ìwà nínú ìṣe àti gbogbo everything ni wọ́n fi proof fún wa ipa tí bí wọ́n ṣe nífẹ̀ẹ́ wa sí èyí ló mú ọ̀pọ̀lọpọ̀ blogger bọ́ síta wọ́n kó fún wọn lóríṣiríṣi kí ló dé tí wọ́n kó fún wọn àìmọye blogger tó jáde síta tí mo rí tí mo mọ̀ kò kàn mí only àwọn kọ̀ọ̀kan tó wá take care personal tó téèyàn bá sọ̀rọ̀ online tó bá rí wípé ọ̀rọ̀ tẹ́ni yẹn ṣe tó sọ ó kù díẹ̀ káàtó ó lè dá sí especially kan tó bá ti wà online gẹ́gẹ́ bí mo ṣe sọ most especially when you are one of the blogger ṣùgbọ́n kó máa wá gbé ìpèsè fara lórí èèyàn
láì lórí ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí sọ̀rọ̀ ṣé o ní láti ṣépè ni ṣé o ní láti fẹ́ bú ara búyàn ni and so on and so forth. Ìyẹn ló mú èmi tí mo fi dá sí ní ọ̀rọ̀ ti Bukky Jesse torí lady yẹn òun ò mọ bọ́n ṣe ń ṣe mídíà ọ̀rọ̀ lọ́rọ̀ tí ò mọ̀ kan tó ṣẹlẹ̀ tọkàn pé tán fún ní information agbèparí aṣọ di títí ẹ̀ òun fúnra lára ò dẹ̀ mọ̀ bó ti ogun yẹn ti ń ja òun àwọn tó máa wá ń gbé information àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n rán ẹ tó máa wá ń gbé fún ẹ àwọn yẹn kò sẹ́ni tó mọ̀ wọ́n ìwọ ló ń forí rọ tó ń fọrùn rọ ìwọ ní gbogbo nǹkan tó ní láyé tó mí àti tí òmí ló máa fi di ló máa fi rọ nígbà tó bá wá fẹ́ parẹ́ tó darúgbó ọ̀sán gangan lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ó kàn ẹ́ lọ́wọ́ tó múra kankan tó ń gbé gbogbo èèyàn ṣépè ayé ẹdẹ ń bàjẹ́ lọ táwa ló wá fẹ́ kú ẹkù gan nínú ayé àwọn tó wá ń gbé iṣẹ́ fún ẹ yìí wọn bọ́ síta kí wọ́n wá jókòó tí ẹ lọ́n láì káyé rí ojú wọn báyìí ó jẹ́ majority wọn lè má pàdé wọn láyé wọ́n lè má ní ìwúlò kan àbí ìmí ìtàn máa ṣe fún ẹ òun ló ṣe yẹ wípé ká máa ṣe ká mọ níwọ̀ntúnwọ̀nsì dá sí ọ̀rọ̀ ò ní láti gbé anybody ṣépè ò ní láti rúdù sí anybody ìdí tẹ́mi ṣe rúdù sí Alhaji Adébísí ó ti jọyé gbogbo wa náà ṣebí ọmọ sànà ló ń kó pọ́npọ́n bá ìyá ẹ̀ nígbà tí gbogbo àwọn èèyàn bọ́ síta tó dé sọ wípé ṣì fi gbowó kọ́tẹ́sọ yẹn ìbá ti má sọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ politics in Nigeria any part of Nigeria ní any political party ti lè lọ láti lọ campaign fún candidate wọn àbí kò yé wa báyìí àìmọye lóko fún wọn ṣùgbọ́n irú funny thinker yìí ó wá take ẹ̀ personal presentation tiẹ̀ ó mú bí ìgbà tí ó ní hatred tó ti hate Ìgbòho tó ti jọ ní nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àkíní àwọn ọmọ Ìbàdàn dẹ̀ pè mí wọ́n jẹ́ kó yé mi wípé ìwà àwọn ọmọ Ìbàdàn nìyẹn wípé tí ẹ bá fẹ́ yẹ̀yẹ́ ọmọ àwọn ara yín tẹ bá fẹ́ bojú ara yín jẹ́ tẹ fẹ́ sọ èèyàn dèèyàn yẹpẹrẹ lásánlásán tí ò jámọ́ kankan wọ́n ní bí funny thinker ṣe sọ̀rọ̀ sí Ìgbòho yẹn láti ìbẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní bó ṣe máa ṣe nìyẹn ìwọ náà tó bá jókòó tó lọ wo bí funny thinker ṣe gbé fídíò ẹ̀ tó ṣe dá sí ọ̀rọ̀ yẹn wàá rí wípé it is more than nǹkan tí Ìgbòho sọ kó tó já sí wípé ibi tá a wá dé yìí wàláhì oore ni fẹ́ni tó bá ní ojú inú àbí tó mọ understanding ilé ayé á mọ̀ wípé yes ara àṣírí títú òun ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yà ní ìmọ̀ tí ẹ mọ̀ pé kọ́ọ̀lù má ti wọlé o ẹ má bínú o ẹ̀yà ẹ má bínú ẹ̀yin tẹ́ pé ẹ pé padà ẹ má bínú so ẹ jẹ́ fi fóònù síbi kí n lè rí so bí funny thinker ṣe àdírẹ́sì ọ̀rọ̀ yẹn pẹ̀lú Ìgbòho wá àti ó wá mú ọwọ́ kan dání everybody wá ń lọ káàkiri láti wò pé no this is nǹkan tí funny thinker nǹkan tí Ìgbòho sọ ó ti bí funny thinker ṣe mọ́rọ̀ ó ti lọ́wọ́ kan nú kò make sense mọ́ you understand so for this reason àwa ṣe findings wa àwa discover wípé àwọn ọmọ Ìbàdàn àwọn politician kan wà ní Ìbàdàn àwọn politicians kan wọ́n wà ní Ìbàdàn. Hello. Ọ̀bọ yẹn. Ẹ má bínú sà, ibi tẹ́ ti ń gbọ́ program yẹn. Ibi tẹ́ ti ń gbọ́ program yẹn sà, ẹ bá wa yí volume sí 0 pátápátá kẹ́ concentrate pẹ̀lú mi lórí phone. Ẹ má bínú torí àsìkò wa ohun echo again. Okay. Ṣé mo wà okay báyìí? Bẹ́ẹ̀ ni sà. Ṣé rí wọ́n dé fún bọ́ọ̀ ní publicity ju bó ṣe yẹ lọ. Ìgbòho kì í ṣe irú òun àti bọ̀bọ́ yẹn ni wọ́n lè ní ẹnìkan sọ pé òun dìde nìbàdàn pé òun bá wọn parí ìjà níbo síbo láti bo síbo àwọn tí wọ́n lè pè sórí mídíà pé wọ́n bá Sunday Ìgbòho tó máa parí ìjà ní bí nǹkan ṣe wà níbi irú Gómé bí irú Ganduje bí irú àwọn ọ̀gá àwọn tẹ́rọ́rìsì yẹn àwọn yẹn ti wọ international level ó yẹ o ṣàrí gbogbo àwọn méjìlá tí ń gbé bọ̀ yẹn kíní kankan ṣàrí gbogbo yín pátápátá olóríire nìyí. I am telling you because irú òun yẹn ìfá ìjọ tí mo wo bọ̀ yẹn ní orí tẹlifíṣàn mo wò láti dírẹ́sì yẹn látòrí títí désàlẹ̀ in fact ó kàn rọra ṣẹpẹrẹ díẹ̀ láàrin òun àti chairman àwọn ọlọ́kadà ni. I am telling you. Ọlọ́kadà ni wọ́n pè náà ọ̀kadà lòun náà ṣe. So
dẹ́sẹ̀ ó sẹ́pẹ́rẹ́ díẹ̀ ni ṣé ní gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn bí ìgbà tí tension bá ease níbi tẹ́ ti ń ṣọ̀kadà tẹ́ pé gbogbo àwọn workers wọ́n ti lọ síbi iṣẹ́ àwọn ọmọ iléèwé wọ́n ti wà ní school tẹ́ pé kọ̀ wá zero gbogbo ọwọ́ àwọn àwàdà kankan tó ń ṣe yẹn oní ẹ̀fí máa ń kópa ìyára wọn ní gáràjì wọn nígbà tí wọ́n bá mu sẹ́pẹ̀ mu nǹkan kó tó di pé wọ́n tún bẹ̀rẹ̀ sí máa rí èrò pé àwọn èrò bẹ̀rẹ̀ sí máa jáde. So it's not the kind of a person tó jẹ́ pé bóyá pé èèyàn lè máa ṣe nígbà tí olórí ilẹ̀ yìí gan ẹni pé wọ́n ní àwọn ọmọ Ìbàdàn mẹ́sẹ̀sẹ̀ èmi tí mo sì sọ̀rọ̀ yìí náà ọmọ Ìbàdàn ni mí ṣùgbọ́n àwa Ìbàdàn ti wà àríyá a sì ní àwọn tọ́gì èrìà. Ẹ má bínú o. So that boy no yeah you are very correct you are very correct you are very correct torí ibi tí àwọn tọ́gì tí wọ́n pọ̀ sí amọ̀ wọn nìbàdàn ibi táwọn jẹ́ pé àwọn tó yẹ pé ìwé náà fi ń bíráàgì amọ̀ wọn so that one by the way rúbọ̀ yẹn kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa jáde lórí mídíà kan mọ́ rárá àtọ̀ kó lóye kan wá ṣẹ̀ṣẹ̀ á máa sọ pé olóyè ẹ̀gbọ́n ìyẹn kó má bínú láti bo sí bo àrífín. it's insulting kátikàti ìyá mi kò yẹ kí ẹ dákun òkè pọ̀. Ẹ má bínú sà torí ọmọ Ìbàdàn ni mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín sà. ẹgbọ́n mi ṣe lẹ́yìn ètò yìí ẹ̀jẹ̀ má gbé ọ̀rọ̀ bọ̀ yẹn mọ́ ẹ dákun. No kì í ṣe ọ̀rọ̀ fọ́nìtìkà gbogbo la fẹ́ sọ bí kò ṣe Alhaji Adébísí yẹn gbogbo la fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ wọn náà ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ìyá ìgbà tí mo ti na fọ́nìtìkà ẹ tó bá na ajá ẹ̀gbọ́n mi ìyá mi ẹ mú sùúrù ìgbà tí mo ti na ajá sẹ́mi ìná olówó rẹ̀ ni. ṣé wàá gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Ó ti yé mi. Wọ́n ṣe jẹ́ nìyẹn. It's insulting kí ni lẹ́kùn bọ̀ yẹn láyé tẹ́ ẹ máa fi gbé gbòó. Man! God damn! Ẹ ṣé sà ẹ ṣé gan ni bàbá God bless you sir. Wọ ẹ̀dá kò ṣe rí èmi gangan mo wá ń bẹ̀ yín nìsín ṣe gbogbo bá ṣe liberate oníkẹ́ máa emphasize lé lórí ẹ̀dá kan. Ẹ má bínú ṣe rí ọ̀rọ̀ má sọ̀kò eléyìí tá fẹ́ jù ẹ jẹ́ kí n jù ẹ má bínú ní pẹ́ lórí ẹ̀. No mi ṣe ẹ rí pé mo sọ pé lẹ́yìn ètò yìí kẹ́ mọ́ gbé mọ́. Láyíláyí ó ti lọ nìyẹn. Pé lẹ́yìn ètò ẹ̀jọ̀ ẹ má gbé mọ́ bá a ṣe liberate ni kẹ́ máa emphasize lé lórí. Ṣé kí ni wéètì fọ́nìtìǹkà lára àwọn Yorùbá tó ń padà nù? Just imagine. Ẹ jẹ́ kí n sọ kí nìkan kọ́lọ̀ má jẹ́ kárí bí o kọ́lọ̀ má jẹ́ kí bọ̀ yẹn kó sọnù kó ṣe nǹkan kan o tàbí kí àìsàn tó lágbára jùlọ kọ́lọ̀ má jẹ́ kó ṣe. If anything should happen to that boy àwọn tí ń tì lẹ́yìn iṣẹ́ wọn back out ni because kò ní relevance wọn mọ́ kò lè wúlò fún wọn mọ́. Kò lè wúlò fún wọn mọ́. Kò lè wúlò fún wọn mọ́ ẹni tó dẹ̀ ń tì lẹ́yìn tí wọ́n sọ pé Ààrẹ Ọ̀nà kan kìíní kankan ebi ó ní Àtìkù lọ́sàn owó oyè tó jẹ́ ní Ọ̀yọ́. So báwo lẹ ṣe expect pé èèyàn báyìí kó tó lọ fèsì Fúlàní nígbà pé Fúlàní ló fún lówó tó fi lóye. Ẹ̀rẹ̀ expect kó lọ fèsì Fúlàní. Anybody tó bá dẹ̀ wá dìde fún ilẹ̀ Yorùbá ẹ má dìde ogun tí kódà. Kò sí bàjẹ́ ní ẹ̀fọ́ kì í lẹ́fọ̀ọ́ lọ́wọ́. Rárá ìyẹn ṣe wà kọ́ ẹ ṣe mọ̀ pé wọ́n fẹ́ ṣe jẹ́ńlé òru wọ́n tún fẹ́ jẹ́ńlé eégún. Bó ṣe wà nìyẹn ìyá mi. There's nothing you can do. Yes, but olóyè rẹ̀ dìde olóhùn ọgbà kọ́bọ̀. Ibi tíṣẹ́ ti bàjẹ́ nìyẹn. Nígbà yẹn dìde olóhùn ọgbà kọ́bọ̀ pé àwọn ìran àwọn olùṣe tán láti protect. So kẹ́nìkan wá dìde kó lóun gba 20 billion láàrin àárò pé àgbẹ̀ wá kí ló ṣẹlẹ̀. Lẹ́yìn yẹn ìkan ìyá mi then àwọn tó jẹ́ mo sọ̀rọ̀ láti sọ̀rọ̀ yìí àwọn tó jẹ́ lọ́balọ́ba gan ẹni Yorùbá òkú níjọ́ wọ̀ làwọn lọ́balọ́ba gan ti ṣe meeting gan káyìn nílẹ̀ Yorùbá. Ó dà pé wọ́n ń ṣe meeting o. Wọ́n ti ṣe meeting sìn. Tó bá yẹ pé bí àjẹkù yóò dá ń gbà yẹ o. Àjẹkù yóò dá o. Àjẹkù yóò dá o. So ìyá mi bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé sà
ẹ ṣé sir. Yeah, welcome sir. Ẹ ṣé gan ni. Yes. So gẹ́gẹ́ bí a ṣe ń ṣe àlàyé yẹn lọ, ó ṣe ni láàánú. Ọ̀pọ̀lọpọ̀ máa ń rò wípé kì í ṣe gbogbo blogger ló máa ń parọ́. Tó bá parọ́ fún mi ó máa ń dùn mí. Torí ẹ̀ mi like àti parọ́ mi ìmọ̀rọ̀ pa gan tó bá mọ̀ mí dáadáa. Mi ìmọ̀ pa. Torí irọ́ ò lálàáfíà ẹni tó pa gan ò gbádùn. Nǹkan tó jẹ́ kí tún wá dá sí ọ̀rọ̀ yìí lónìí ni wípé ó ṣe ni láàánú. Ibi tó bá yẹ kéèyàn ti bá ọgbọ́n téèyàn bá bá àgọ́ ńbẹ̀ á máa dùn ní jọjọ. Irú máa tó pè ní Alhaji Adébísí ọmọ ọlọ́pọ̀ òṣì ọmọ ọlọ́pọ̀ òfò a máa pè yín bẹ́ẹ̀. Ìdí ni wípé ẹ wà lára àwọn tó ń lo funny thinker against gbogbo ara yín nínú Ìbàdàn bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lè máa sọ wípé irọ́ ni, ẹ jẹ́ ká tú sílẹ̀ ká dá sílẹ̀ ká tú ṣá. Àwọn tó pè mí tó fún mi ní information ní ìgbà tí ọ̀rọ̀ yìí ń bẹ̀rẹ̀ tí mò ń sọ, mo ní ọ̀dọ̀ ti tèmi wípé àwọn politicians kan ọmọ Ìbàdàn ní Ọ̀yọ́ state tí wọn ò expect wípé Ìgbòho máa gba freedom lásìkò yìí. Ẹ̀yin lẹ understand nǹkan tí mo mean láàrin yẹn. Wọ́n ti ṣe gbogbo plan wọn, wọ́n ti ṣe plus and minus, wọ́n ti work arithmetics wọn dáadáa wípé bó bá ṣe wù kó ṣe jẹ́ lórí ètò ìdìbò ilé tó ń bọ̀ yàtọ̀ everything o. Ìgbòho torí wọ́n jọ ń ṣe politicians for a very long time ni. Fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ tí mo rí wípé àwọn kan ṣe ń notice wípé bóyá Ìgbòho ó ń sọ̀rọ̀ torí a ti rí ọ̀pọ̀lọpọ̀ tó sọ pé Dára sọ fún Ìgbòho kó má bá wọn join politics, kó má bá wọn ṣe politics is dirty ní kíni. Ibi tó bá lè là ń bọ́ ọmọkùnrin má ṣe lè má lọ síwájú má lọ sẹ́yìn má lọ sọ́tún má lọ sósìn má kúrú má ga ẹjọ́ kí ni kó wá ṣe láyé. Àwọn tó wà ń bẹ̀ ṣé wọn ń ṣe woman being like him ni. Kí ló dé tẹ̀yìn èèyàn máa ń lé àwọn èèyàn tẹ́ máa ń discourage àwọn èèyàn? Kódà èmi mo bóyá ń discourage àwọn èèyàn. Èmi